Àlàní Akínkọ́gbọ́n o. Àlàní Akínkọ́gbọ́n o. Àyàkẹ́jẹ́bú ni mo fẹ́. Àyàkẹ́jẹ́bú ni mo fẹ́. Àwa ò fọ́ lọ́mọge tí ó gbẹ̀mí mi. Àyàkẹ́jẹ́bú ni mo fẹ́. Orúkọ mi ni Akínkọ́gbọ́n Àlàní. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìgbà tí mo ti wà kékeré. Bàbá mi wà láyé tí mo máa ń tẹ̀lé wọn láti kékeré. Mo lọ sí skul, mo jẹ́ tó ń bá wọn lọ sóde rẹ̀. Ìgbà tí wà lọ́dún àbá mi wá rò pé iṣẹ́ tí ẹ bá wà lókè báwo ni ẹ tún lè lọ síwájú sí tí ó ti fi fún ní pákéjì tí ìyàtọ̀ sí táwọn àbáyẹn ṣe tiwọn. Mo wá lọ sípò, mo lọ pẹ̀lú àwọn kan wá láti Gbọ́ra, Ìbàdàn, Èkó táwọn ní ẹjọ́ mo nílùú. Àwa lọ pàdé nínú ọ̀gá ọba Akíolú of Lagos kábíyèsí, òun ló gbà ní permanent onílùú síbẹ̀. Mo sọ lọ́mọ méjì alọ́mọ mẹ́ta Àyàkẹ́jẹ́bú ni mo fẹ́. Ìjọ tí mo rí pé inú mi bàjẹ́ jù níjọ́ tí wọ́n ti ń retí wa pé gbà àwọn yóyó Peter everybody wọ́n ti retí wa pé a fẹ́ dé. Nígbà tá à ń lọ mọ́tò tá gbé dání àmọ́ pé ẹni tó wà wá tó wá lọ rẹ́ǹtì dírẹ́fà lọ gba dírẹ́fà ni àmọ́ pé àwọn mọ́tò tó máa àwọn dírẹ́fà tó máa ń wọkọ̀ oko ọkọ̀ ẹgbẹ́ yẹn Ọlọ́run ní ọkọ̀ agbèmí àtàwọn band boys ni. Nígbà tá a dé Ṣàgámù tá a kọjá díẹ̀ ló lọ ṣìnà tó yẹ pé mọ́tò wa yẹn mọ́tò aláwọ̀kọ́ tí mo kọ́kọ́ jẹ́ pé mo kọ́kọ́ ní nìyẹn ẹni yẹn ló bà mọ́tò yẹn jẹ́ mọ́ nígbà tá a lọ accident yẹn tó bà mọ́tò yẹn jẹ́ láàbí mọ́tò yẹn jẹ́. Àwọn nǹkan tó yẹ kí inú mi dùn rí mo rántí ìgbà tí mo kọ́ gba mọ́tò alákọ̀ọ́kọ́ tí mo kọ́ ní ẹni wà ní London ló ṣe sọ pé Akínkọ́gbọ́n Àlàní máa bẹ sẹ́ni mọ́tò wá láti London. Níjọ́ yẹn eré la pè àgbègbè níjọ́ wọn lára London fẹ́ rántí àwa tàwa nílé. Níjọ́ yẹn ni ẹ̀kẹ́ ti London dé ló bá pè mí pé Àlàní bolo wa mo láwa ń ṣó oníwà bá mi lórí Land Hotel. Ìmọ̀ àtàwọn ọ̀rẹ́ mi bá wò bóyá bó ṣe máa ń dé tá a máa ń ṣe fàájì yẹn á kẹ́ lọ ṣe fàájì bẹ́ẹ̀ lábá débẹ̀ ló bá ní mo ti gbé mọ́tò yẹn wá o bá fi kọ́kọ́ ọkọ̀ yẹn ló bá fi lé wa lọ́wọ́. Ẹni tí ò mọ̀ wọ́n fi wá sàkọ̀ mọ́. Ẹni tí ò mọ̀ wọ́n fi wá sàkọ̀ mọ́. Àwa lábọ́ ní rèéṣe àbíkí lọ́wọ́. Kò sí ibi tí mo ti lè ṣeré. Mo ti lọ sí Ghana rí, Àbújá. Ṣé báwa náà ẹ máa bọ̀ wá rí wa. Ẹni tí ò mọ̀ wọ́n fi wá sàkọ̀ mọ́. Ṣe rí àwọn tó bá sọ bẹ́ẹ̀ náà mo lè pé wọ́n rí sọ mo sì lè pé wọ́n rí sọ nítorí pé wọ́n máa ń fojú pé àwọn àbáwá tó ti sí láyé ìgbà kan yẹn wọ́n tún máa ń fi wo àwọn ọ̀dọ́ sí torí ẹni tó bá ti fẹ́ lọ síwájú tó bá fẹ́ lọ sí lọ síwájú òun máa rò pé obìnrin lọ́kùn kó máa lé káàkiri lẹ́yìn ìgbà tó náà bá ti ṣèyàwó tiẹ̀ fún lé ẹ sì mọ̀ pé wọ́n máa pé èyí wù mí èyí òun ẹ̀ kò jẹ́ ká pa ọkọ̀ fẹ́ obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá ti níyẹ̀yìn obìnrin sí ọkùnrin gbogbo àti wàyí nìsín àwọn mímọ̀ tẹ́ pé wọ́n bá obìnrin wọn lè ṣùgbọ́n mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ti dá mi ṣá o ìwọ̀n kẹ́ báyìí. Àlàní mi Akínkọ́gbọ́n ọmọ ẹja lónìí bú kò síbi tí ti ṣe é dá Akínkọ́gbọ́n. Àlàní mo Àbújá mo lè Ghana Àlàní mo dé Tógò lọkùnrin èmi Akínkọ́gbọ́n olùbàbà sẹ́lí mọ́ ẹni tí ò mọ̀ wá. A lè sọ pé wáyé rí torí nígbà kan làwọn kan nígbà tá a wà ní kàmpé olóṣèlú tá à ń ṣe kàmpé làwọn kan bá ń gbé ìdákí ló ń ṣẹlẹ̀ wọ́n ní sí kíní yìí sí òsì bẹ́ẹ̀ ni àwọn àjẹ́mbá ń sọ lọ bá àwọn ọmọọṣẹ́ yẹn gan wọ́n sọ pé
mo ní kò sí bẹ́ẹ̀ náà ni because torí ẹni tó bá ní ṣiṣẹ́ ìbọn láìpẹ́ obìnrin wọ́n lè fi dọ̀dọ̀ yẹn kán gbé ṣubú. ènìyàn tó bá mọ̀ nílò wá sí ẹ̀ka ọ̀pẹ́. ẹ̀dá tó bá mọ̀ nílò wá sí ẹ̀ka ọ̀pẹ́. ọjọ́ débi yóò pẹ̀ dáadọ́ lọ sùn láì jẹun. ojú ọmọ ẹ̀dá rí láyé. ṣẹ́rí mọ̀wọ́n tí mo ní fáwọn tó ń ṣe iṣẹ́ yìí pé ká túbọ̀ tó máa gbìyànjú wọ́n níṣẹ́ tí èèyàn bá ń ṣe tí èèyàn bá kú ń bẹ́ tó bá ní àdúrà pẹ̀lú ẹ̀ tó ń ṣe àdúrà níjọ́ kan máa débi tó ń lọ. ní agbára Ọlọ́run gbogbo àwọn tó náwó fún wa pátápátá àtàwọn tí ò ti mọ̀ wá ta ìmọ̀ kí wọ́n padà máa mọ̀ wá tọ́lọ́run bá ń bẹ láyé ní agbára Ọlọ́run bí tí wọ́n ti ń mọ́wọ́ yẹn Ọlọ́run dé bẹ̀rù tán láéláé wọ́n ní àbùkù tó lómi agbára Ọlọ́run gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe tó ti ń dún agbára Ọlọ́run sì máa dún sí i torí ẹni tó bá náwó fún lónìí kì í ṣàpà kì í ṣe àpárá èyí ló fi ń rà tí ò bá wù kó jẹ́ fowó ẹ̀rọ àyìntà ló fẹ́ mu sí. Good day everyone, my name is Ayinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you.